وبركاته. قال رسول الله صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله عنهما عن رسول الله فيما يروي عن ربه تبارك وتعالى قال إن الله كتب الحسنات والسيئات ثم بين ذلك فمن هم بحسنة فلم يعملها كتب الله عنده حسنة كاملة وإن هم بها فعملها كتب الله له عنده 10 حسنات إلى 700 سقف إلى أضعاف كثيرة وإن هم بسيئة فلم يعملها كتب الله عنده حسنة كاملة وإن هم بها فعملها كتب الله سيئة واحدة رواه البخاري ومسلم. látọ̀dọ̀ àgbà sàbẹ̀ kan tí wọ́n pè ní Ibn Abbas ó gbà wá láti ọ̀dọ̀ anabiwa Muhammad ìkẹ́ ọlọ́run kó máa bá pé ọlọ́run ti ṣàlàyé nǹkan tó ń jẹ́ dáadáa àti nǹkan tó ń jẹ́ aburú ẹni tó bá lákòólé kan pé òun fẹ́ ṣiṣẹ́ dáadáa tí ò wá ṣe ọlọ́run ó fún ní ẹ̀san pé ó ṣe iṣẹ́ dáadáa kan ẹni tó bá jẹ́ àkòólé kan pé òun fẹ́ ṣiṣẹ́ dáadáa tó sì ṣe ọlọ́run ó fún ní ìlọ́po ní ọ̀nà 700 times ẹni tó bá lákòólé kan pé òun fẹ́ ṣe aburú tí ò wá ṣe ọlọ́run ní ànábì ní ọlọ́run ó fún ní dáadáa kan ẹni tó bá lákòólé kan pé òun fẹ́ ṣiṣẹ́ burúkú tó wá ṣiṣẹ́ burúkú náà ànábì ní ọlọ́run ó fún ní ẹ̀san burúkú nílọ́po 700 times. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. قال رسول الله صلى الله عليه وسلم أنا الناس رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى يا ابن آدم إنك ما دعوتني ورجعتني غفرت لك ما كان منك ولا أبالي يا ابن آدم أتيت لك لو أتيتني بقراب الحيض خطايا أننا سماي ثم استغفرتني غفرت لك يا ابن آدم لك لو أتيتني بقراب الحيض خطايا ثم أتيتني نشرك بشيء لا وينك بفضائي بما مغفرة لو إيه أنه وقال حديث حسن صحيح. ànábì tí ìkẹ́ àtọ̀lọ́ ọlọ́run bẹ̀ fún sọ báyìí pé ọlọ́run ọba àlekè ọlá ó sọ báyìí pé ẹni tí ò bá wá mi ní ẹni tí ò bá wá mi ní olúwa tí ò wá mi ní ìṣọ́ tí ò béèrè nǹkan lọ́wọ́ mi èmi ò ní dá sí inú ọ̀rọ̀ rẹ̀ ẹni tó bá ń wá mi ní àforíjì èmi ọlọ́run máa foríjì ẹni tó bá ń wá mi ní pé kí n gbé bùkátà rẹ̀ èmi ọlọ́run máa gbé bùkátà rẹ̀ kódà kí ẹ̀ṣẹ̀ rẹ̀ tó bá kún kó ga dé sọ́mọ̀ èmi ọlọ́run máa foríjì kódà kí ẹ̀ṣẹ̀ rẹ̀ kó kún gbogbo ilẹ̀ pátápátá táwọn èèyàn ò rí ibi tí àwọn fẹ́ tẹ̀ mọ́ èmi ọlọ́run máa foríjì rẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. An-Nabi Hurairah Abdurrahman bin Sakhr radiyallahu anhu qala sami'tu Rasulullah sallallahu alaihi wasallam yaqul wa nahaytukum anhu fajtanibuhu wa ma amartukum bihi fatu minhu mastata'tum. ànábì tí ìkẹ́ àti ọlọ́run bẹ̀ fún sọ báyìí pé nǹkan tí mo bá pa yín láṣẹ pé kẹ́ ẹ jìnnà sí nǹkan tí mo bá dẹ̀ pa yín láṣẹ pé kẹ́ ẹ ṣe bí òdiwọ̀n agbára yín bá yẹ mọ́ ẹ má ṣe ju ayín lọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم آت موفقا كافا اللهم آت موفقا كلفا ويقول الآخر اللهم آت موسكا تلفا. ànábì tí kí àtọ̀lọ́ ọlọ́run bẹ̀ sọ báyìí pé ojúmọ́ kan ò ní mọ́ kí àwọn màláìka méjì kí wọ́n máa sọ̀kalẹ̀ sórí ilẹ̀ tí wọ́n máa sọ báyìí pé ọlọ́run bá mi fún ẹni tí ó ń ná nílọ́po ọlọ́run bá mi fún ẹni tí ó ń ṣàwọn ọlọ́run bá mi fún ní àgbà àná. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Qala Rasulullah sallallahu alaihi wasallam
سبعة يظلهم الله تعالى في ظله يوما لا ظل إلا ظلهم إمام عدل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تعبا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقات فأخفاها حتى لا تعلم شماله من تنفق يمينه ورجل ذكر الله خاليا ففضت عينه. ànábì tí kí a tọ̀lọ́ ọlọ́run bẹ fún sọ báyìí pé ọlọ́run ó da ìbòjì bọ àwọn ẹrú méje kan ní ọjọ́ tí kò bá sí ìbòjì kankan. ẹrú àkọ́kọ́ ń bẹ òun lẹni tí ọkàn rẹ̀ tó mú mọ́sálásí pé kó máa dún nímọ̀ kó máa lọ mọ́sálásí. ẹlẹ́ẹ̀kejì bẹ̀ òun lẹni tí ó yẹ pé obìnrin ó pè pé kó wá ṣe ìwà bàjẹ́ obìnrin tó ní ipò tó ní owó ó pè kó wá ṣe ìbàjẹ́ tí kò dáhùn tó sọ pé èmi ẹrú ọlọ́run ni mí. àti ọkùnrin kan tó yẹ pé ó ń wà nínú àlùwà ó ń pe ọlọ́run títí tí omijé ojú ẹ̀ títí tí omi fi ń jábọ́ lójú rẹ̀ àti arákùnrin kan tó yẹ pé àti kékeré ló ti ń ṣe ọlọ́run títí tó fi dàgbà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Qala Rasulullah sallallahu alaihi wasallam an Abi Hurairah radhiyallahu anhu anin Nabiy sallallahu alaihi wasallam qala man nafasa anil mu'minin kurbatan min kurabi dunya nafasa Allahu anhu kurbatan min kurabi yaumil qiyamah wa man yasara ala musirin yasara Allahu alaihi fid dunya wal akhirah wa man satara musliman satarahu Allahu في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه ومن سلك طريقا يلتمس فيه علما سأل الله له به طريقا إلى الجنة وما اجتمع قوم في بيت من بيوت الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وكفتهم الملائكة وذكرهم الله في من عنده ومن بطأ به يعملون lam yusri bi nasabu rawahu muslim bi hadha lafz. ànábì tí kí a tọ̀lọ́ ọlọ́run bẹ fún sọ báyìí pé ẹni tó bá jẹ́ pé ó máa ń ká àdánwò àbí nǹkan burúkú tó fẹ́ ṣẹlẹ̀ sí mùmíní ẹgbẹ́ rẹ̀ ọlọ́run ó ka gbogbo àdánwò tó ń bẹ níwájú rẹ̀. ẹni tó bá jẹ́ pé ó máa ń dúró ti ọmọ ìyá rẹ̀ nínú ìṣòro nígbà tó bá wà ní ìṣòro ọlọ́run ní ànábì ní ọlọ́run ó dúró ti nígbà ìṣòro. ẹni tó bá jẹ́ pé ó máa ń gbé bùkátà ó máa ń bọ́ bùkátà ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí nílé ayé ọlọ́run ó gbé gbogbo bùkátà rẹ̀ ọlọ́run ó sọ di rọrùn fún. àwọn ìjọ kan ò ní kójọ sínú mọ́sálásí tí wọ́n ń ka kùránì tí wọ́n sì ń kọ́kọ́ kùránì àyàfi kí ìkẹ́ ọlọ́run kó sọ̀kalẹ̀ wá bá wọn àyàfi kí àwọn màláíkà kí wọ́n sọ̀kalẹ̀ bá rẹ̀ kó máa ṣàdúrà fún wọn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Qala Nabi sallallahu alaihi wasallam إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى. ànábì tí kí a tọ̀lọ́ ọlọ́run bẹ fún sọ báyìí pé dájúdájú gbogbo iṣẹ́ pẹ̀lú àníyàn ni o. Qala Rasulullah sallallahu alaihi wasallam la yahillu al-muslim an yajua akahu fi salasa wa yahudu haza wakawu lẹ́sì yẹ́ọ̀dà òbí salam. ànábì tí kí a tọ̀lọ́ ọlọ́run bẹ fún sọ báyìí pé mùsùlùmí méjì kan wọn ò gbọdọ̀ jà títí tí wọn ò gbọdọ̀ bára wọn yòdì títí tí ó fi kọjá ọjọ́ mẹ́ta. tí ó bá kọjá ọjọ́ mẹ́ta ọlọ́run ò ní gbà wọn. ẹni tó wá fi ń da jùlọ nínú àwọn méjèèjì òun lẹni tó bẹ̀rẹ̀ tó kọ́kọ́ sálámọ̀ sí ẹni tó ń bá jà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Qala Rasulullah sallallahu alaihi wasallam ana Abi Hurairah radhiyallahu anhu anna Rasulullah sallallahu alaihi wasallam qala laman kana yu'minu billahi wal yawmil akhir falyakul khairan aw liyasmut ومن كان يؤمن بالله فليكرم جاره
ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه رواه البخاري ومسلم. Ànábì tí ìkẹ́ àti ọlá Ọlọ́run bẹ fún sọ báyìí pé ẹni tí ó bá nígbàgbọ́ sí Ọlọ́run àti gbogbo òpó tó so mọ́ ẹni náà ó gbọ́dọ̀ máa pọ́n aráalé rẹ̀ ré. Ẹni tí ó bá sì nígbàgbọ́ sí Ọlọ́run àti gbogbo òpó tó so mọ́ ẹni náà ó gbọ́dọ̀ máa pọ́n àlejò rẹ̀ lé. Ẹni tí ó bá nígbàgbọ́ sí Ọlọ́run àti gbogbo nǹkan tó so mọ́ kó yá máa sọ̀rọ̀ dáadáa, tí ó bá lè sọ̀rọ̀ dáadáa kó yá gbẹ́nu dákẹ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. An abi amri wakila abi amrata gayraka wa an abi amri wakila abi amrata gayraka. An abi amri wakila abi amrata gayraka wa ab ẹ dákun ẹja yorùbá nẹ́bọ̀ Muhammad alájà yìí kìí ṣe pé òun mọ àdìsí tó fẹ́ kà ìbẹ̀rù ló mú o tẹ bá rí ọkùnrin míì nígbà tó ń àtìyàwó ẹ bá ń bẹ́nu lé nìkan ní baálé bọ́rọ̀ bá dé ta gbangba yóò mọ gbọ̀n lẹ́nu ni aláyìn náà ẹ dá sọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ ibi ẹ bá yanjú ẹ̀sìn náà ó tẹ́ mi lọ́rùn yìí ṣe kó tẹ́ lọ́rùn ṣùgbọ́n ìlera rojọ́ ta gbangba lójú gba kámú abẹ̀wọ̀n Ọlọ́run nínú agbára rẹ nínú ògo rẹ gbogbo ẹ̀yin ọmọ ẹ ti bọ́ tàbá yìí má jẹ́ ráyé láyé má jẹ́ rí ayékáyé wá fi yín pa wá lẹ́kún. Àmín. ẹ bá ṣàmì fún wa ní jàmáà. Àmín. wọ́n láyé Al-Qur'an lọ́dọ̀